Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tí a bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn. Ọmọ Yorùbá nìkan ni mo pè, ọmọ Yorùbá tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé. Ìjọba, ebi ń pa àwọn èèyàn o. Ẹ dẹ̀ rí pé mo fẹ́ kí àwọn ìjọba mọ̀ pé ẹ ti ń lùsà àwọn kankan. Tó yẹ pé tí Nàìjíríà náà bá padà dá tán, ẹ lè rí kíní yẹn gbà padà o. Tẹ́ bá rí gbà padà kò possible. Bí kíni ìjọmọlúàbí àwa Yorùbá, ìjọmọlúàbí àjẹpẹ́ citizen Nàìjíríà, ó ti yẹ yín ìjọmọlúàbí ẹ̀ láti máa ṣiṣẹ́ lọ́ndà àwọn òyìnbó. Tó yẹ pé ṣé mo pé ní ilẹ̀ tiwa mi báyìí tó bá travel lọ sí ìlú òyìnbó ó máa lọ ṣẹ́rú fún òyìnbó ni o, òyìnbó ni ever ṣẹ́rú fún ẹ o. But tí àwọn bá wá sí ìbàyìí àwa la máa ṣẹ́rú fún wọn, no problem. Bẹ́ẹ̀ ni ìjọba ṣiṣẹ́ wá nìyẹn. But inú ẹrú tí à ń ṣe fún wọn yẹn, ṣé mo pé àwọn òyìnbó ń ṣe àwọn kankan fún àwa. Number one, anybody tó bá ń ṣẹ́ ní under company tó yẹ pé ọjà yín dọ́là ni lẹ́fí ń ta, dọ́là ló gbọ́dọ̀ jẹ́ sálárì ẹ̀. Ta ló understand? Tó bá ń ṣẹ́ ní under company tó yẹ pé dọ́là ni nǹkan tẹ́ ń tà ní gbogbo deal yín ní company yẹn, dọ́là ló gbọ́dọ̀ máa fi sanwó fún yín. Tẹ́ bá ń ṣiṣẹ́ ń bẹ̀ tẹ́ pé wá ń sọ fún ẹ pọ́n fún 35,000 40,000, ó lè jẹ́ $100, ó lè jẹ́ wọ́n fi èyí tó bá ṣáà jẹ́ náírà ló máa kó fún ẹ, àbí tó bá possible ìgbọ̀n dọ́là lẹ́ẹ̀kan tó máa fi sanwó fún yín gòkè lọ ṣẹ́. Ta ló ń gbọ́ mi o? But tó yẹ pé náírà wa kò value, but ìṣirò dọ́là ló sì yẹ kó máa fi sanwó fún yín. Any complaint tó bá yẹ pé dọ́là ni product tẹ́ ń ṣe, ìṣirò ẹ̀ẹ́dẹ́gbẹ́ máa lọ síbi kan máa lọ pé $1, 99.9 ọmọ àṣìṣe náírà. Èyí tó bá jẹ́ náírà ló máa san o, kò sí pé bóyá so dọ́là ni, so sálárì yìí náà dọ́là ni. Nǹkan tó yẹ kí ìjọba bá wa mójútó wọn ò mójútó. Ṣé wọn pé inú company kan wà tó yẹ pé torí pé wọ́n ti gba license látọ̀dọ̀ government, wọ́n ti gba approval látọ̀dọ̀ government, wọ́n dẹ̀ máa treat àwọn workers wọn tó jẹ́ ọmọ Nàìjíríà, government ò dẹ̀ lásìkò láti kọ́. Torí pé ìwà yìí sì tí wà tí company rẹ bá ní problem, tó bá ti jẹ́ òyìnbó kò sí bóyá lè lọ sí human rights tó tí ò bá ti lówó lọ́wọ́ ó lè win. Àwọn ẹnìkan wà náà tó pé wọ́n ń ṣe ní under company àwọn òyìnbó yàbí company aládàáni jẹ́ pé machine gé wọn lọ́wọ́, wọ́n ní damage, báwo lẹ máa pe wọ́n ní wọ́n ṣèṣe, ó ti yẹ yín, wọ́n ṣèṣe níbi iṣẹ́ bí ẹni pé apá gé ẹsẹ̀ gé jẹ́ pé ẹni yẹn kò lè ṣiṣẹ́ mọ́. Ó yẹ kó ní life insurance tó yẹ kó san fún. Wọ́n tó bá ti gbé lọ hospital tó ti bá ṣe ọwọ́ ẹ̀, tó ti bá ṣe ẹsẹ̀, tó ti ra kí ló kọ worker fún, ọmọ afẹ́ nìyẹn lẹ̀, ẹni ẹ̀ máa tọrọ jẹ. Ẹ lọ gbogbo àwọn tí wọ́n ń tọrọ jẹ báyìí, wọ́n níṣẹ́ ọwọ́ tẹ́lẹ̀, wọ́n ṣiṣẹ́ tẹ́lẹ̀, àkóbá lórí níbi iṣẹ́, especially tó bá jẹ́ pé bóyá ó wà lọ jẹ́ iṣẹ́ ara ẹ̀ náà ló ti lọ lọ́wọ́ àkóbá. Example sí òǹkọ́ ọ̀kadà, ọjọ́ lọ́kadà, ó wá kán lẹ́sẹ̀ ń di ọ̀kadà, ìjọba kọ́ ló mú ẹ̀. Tó bá ti kán lẹ́sẹ̀, kàtàwá dáwọn ọlọ́kadà ẹgbẹ́ wa mọ̀, ọjọ́ àkọ́kọ́ wọ́n dáwó fún, ọjọ́ kejì dáwó fún, ọjọ́ kẹta tó bá wọn ní dáwó fún ẹ mọ́, ó bá padà máa tọrọ jẹ torí ẹsẹ̀ kan ẹ̀ ò lè fi ọ̀kadà. Àwọn fámìlì ẹ̀ náà tó bá ti ṣe tí sọ́mọ́ gbogbo bọ̀dá mi ó ti tó mi ò lè ṣe mọ́, ẹ máa wà bẹ́ẹ̀ sí tọrọ owó torí o ò lè ṣiṣẹ́ mọ́. Ṣèbí ìyẹn wọ́n ló lọ fà fún rẹ̀. But what about complain tó ń serve? Ṣé ẹ mọ̀ túmọ̀ pledge ni pé o pledge àbí ṣé vow la máa pè ní? Tó mọ̀ pé àwọn òyìnbó yìí náà ṣe mọ̀ pé tó bá lọ sí company kan pé o fẹ́ lọ ṣiṣẹ́, o máa kọ application o, tó bá tún débẹ̀ o máa ná àwọn rẹ́kọ̀dù kan o. Àwọn rẹ́kọ̀dù yẹn tó sign yẹn bí ìbàdí pé o ti sign life warranty ẹ pẹ̀lú wọn ni o. Ọmọ Yorùbá ta ló ń gbọ́ mi? Ṣé ẹ kí n wọ́n sí pé anything tó bá ti rà tó bá ti jẹ́ pé foreign something, term and condition wà tó máa sọ pé kò click accept pé o accept o gbà. Màá kọ́ àwọn ẹlòmíì gbà mí báyìí, a máa sáré fún wọn níwèé kọ́ tọ̀rọ̀ bọ̀, a máa sáré tọ̀rọ̀ bọ̀ wèé, a máa sáré ra nǹkan tuntun bóyá electronics tuntun ni o, bóyá a máa sáré ní term and condition, a máa sáré click accept ọmọ mark ẹ̀ tó bá ní problem. Example sí yìí, mo ní MTN solar
ẹ tún máa wù mí ò gbọ́rú ẹ̀rí o mo ní MTN Solar ó wá sọ wípé owó tí mo san gbà yẹn mo san mo 70,000 naira gbà yẹn mo fi ṣe mo dẹ̀ máa ń recharge sórí ẹ̀ mi ò wá recharge sórí ẹ̀ mọ́ ó wá sọ fún mi pé àwọn làwọn ní pé kí mi lọ ka term and condition àṣìgbà tí mo lọ kà lóòótọ́ náà ó wà ń bẹ̀ èmi náà kọ́ gbà mo kàn sáyìn ó wà ń bẹ̀ pé kíní yìí o ata fún ẹyin lóòótọ́ o but wàá máa ra owó sórí ẹ̀ títí tí fi ọdún méjì àbọ̀dún mẹ́ta tó bá ti wá ṣe tó ṣẹ̀ máa di tèmi 70,000 tẹ́ wá gbà lọ́wọ́ mi owó kíní o owó kílẹ̀ gbà lọ́wọ́ mi mo fún 70,000 naira ẹ mú ta ló mọ MTN ní kékeré yẹn ni o ẹ̀dẹ̀ ní kò tí yín ni ọ̀dẹ̀ tẹ́tì mi lóòótọ́ tó yàtọ̀ ní fẹ́ lọ sọ fún kò sí náà kó o lè sọ fún anybody torí ẹ̀ tó bá máa lọ complain abẹ́ni bíi ètò fẹ́ lọ gbaṣẹ́ tó bá jẹ́ illiterate tó bá lè ka tó mú èèyàn tó lè kọ́ tó lè kà má ṣe pé bóyá o wà eager láti fẹ́ ní iṣẹ́ yẹn àwọn adébẹ̀ máa ní Mr. Alágbájá ṣé ẹ máa bẹ̀rẹ̀ sí iṣẹ́ báyìí sóyá ẹ lọ sí document ẹ̀kẹ́ lọ sign wà wá gbà wà wá sign ìjọkànjọkàn bí àkọ́kọ́ máa ṣe é wà wá gbéyàn jìnnà máa ní pé máa bọ̀ signature ta ilé ṣèbí mi mo sign ọ máa ní kọ́mọ ẹ̀kan wá kà fún ẹ ìyẹn máa kà sí ẹ létí ó máa rí pé wọ́n ní term and condition wọn ó ti sọ pé tó bá kán lẹ́sẹ̀ àbí tí nǹkan kan bá ṣe lẹ́nu iṣẹ́ yìí o you are on your own ìwé òde mọ̀ ó wá fẹ́ mi ṣiṣẹ́ òun fẹ́ ẹ̀mí iṣẹ́ tẹ̀ ń wo yẹn ó gùn jẹ́ ní èèyàn lọ o wọ́n rí ẹ là ń pè ẹ lọ́wọ́ ayé jẹ́ tí wọ́n bá rí ọmọ apẹ́lò mí o ẹ̀mí iṣẹ́ ó gùn jẹ́ ní èèyàn lọ ẹ ṣọ́ra gbogbo iṣẹ́ tó bá máa lọ gbà pátá nílé ayé yìí tó bá fún ẹ ní ìwé kó sign tó o bá tí English kan tó o bá yí ẹ má jẹ́ kó pèèyàn kó wá tú fún ẹ o tó bá tọwọ́ bọ̀ ìwé níjọ́ tó bá ní problem tó bá ní wàhálà ló máa mọ̀ pé nǹkan ìwé tó tọwọ́ bọ̀ yẹn ó máa mọ̀ túmọ̀ ẹ̀ ṣẹ́gbọ́ mò ń bọ̀ mi ò tí ì dé.